ó mà ṣe o ikú dóró ó ṣe o ẹni rè lọ Aunty Ajara mà ti lọ wọ́n ti ṣe kí ni wọ́n ti lọ wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra ẹ̀yin èèyàn wa ẹ súnmọ́ bí ẹ jẹ́ àjọsọ àwọn ọ̀rọ̀ yìí lásọyépọ̀ kí làṣírí ikú tó pa Aunty Ajara kí làwọn nǹkan tó rọ̀ mọ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ á wò láti bí wọ́n ní wípé Aunty Ajara lóyún òun ni àìsàn fi dé wípé wọ́n ní liver ò ṣe liver kíní kan expand kíní kan ló di wípé Aunty Ajara ń fi oxygen breathe oxygen ló fi ń mí life support ni wọ́n wà kó tó di wípé wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra ṣùgbọ́n jẹ́ ká wá wò báyìí nígbà tí Aunty Ajara gbèkúrú jẹ lọ kó tó di pé Aunty Ajara gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra nígbà tí Aunty Ajara wà nílé ìwòsàn wọ́n gbégbá wọ́n tọrọ owó fún wọn wọ́n ní káwọn èèyàn ṣàánú Aunty Ajara wípé ká Aunty Ajara má bàa kú nítorí pé kò pẹ́ tí Allwell Adémọ́lá tí yẹn náà kú ṣé Aunty Ajara máa tún wá ṣe kí ni wọ́n á tún wá kú ni àwọn èèyàn wá ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó ṣùgbọ́n níbi ọ̀sẹ̀ tó kọjá ni àwọn blogger bí kí ni wọ́n jáde wípé lórí pé àìṣù àtàyànyàn láàrin àwọn òṣèré tíátà àti àwọn blogger táwọn blogger ń sọ fún wọn wípé èyí á ṣe tó jẹ́ pé every time ni tí nǹkan bá ti ṣe àwọn èèyàn yín ẹ̀yin onítíátà yìí ẹ sáré máa gbé wọn wá sórí ẹ̀rọ ayélujára ẹ ní kán máa ṣe kí ni kí wọ́n máa tọrọ owó fún wọn ṣẹ́yìn ò ní owó lọ́wọ́ ni tí ẹ lè fi cater fún wọn tó jẹ́ wípé any small thing every small thing báyìí ẹ ti ń bọ̀ lórí ẹ̀rọ ayélujára ẹ ti ń sọ wípé ẹ̀yin èèyàn ó yẹ dáwó ó yẹ ṣe kinní kan àwọn èèyàn á máa dáwó á sì ń rí yín níbi premier lóríṣiríṣi tí ẹ̀ ná owó fáwọn eléré pàápàá wọ́n dárúkọ àwọn eléré kan wọ́n dárúkọ bíi Niri Johnson ṣọlẹ̀ náwó yẹn tán ṣọlẹ̀ náwó yẹn tán ṣọlẹ̀ náwó yẹn tán Ṣẹ́gun Johnson ṣọlẹ̀ náwó yẹn tán Ṣẹ́gun Johnson àwọn èèyàn wọn máa náwó sọ pé ìnáwó yẹn tán àwọn aṣèkínní send the money wọn máa gbé owó tí ń dẹ́rù bòṣì wọn máa ná tán fún Ṣẹ́gun Johnson pàápàá tẹ́ bá tún rí wọn ní show bàbá wa K1 the ultimate wọ́n máa kó ni bí wọ́n nínú àwọ̀tá ni wọ́n lọ ṣe bẹ́ẹ̀ náà ni KS Malaika wọ́n bá dé àgbo yẹn náà wọ́n ṣe mọ̀ ní màwọ̀tá bẹ́ẹ̀ àti bóyè gbogbo ẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kí ni wọ́n ṣe mọ̀ nínú àwọ̀tá níwájú àwọn èèyàn yìí tí ẹ̀yin èèyàn tí yín bá ti wá síkì ṣé àwọn Ṣẹ́gun Johnson àwọn bóyè àwọn tí ẹ̀ ń lọ ṣe àti ẹ̀gbọ́ pé KS Malaika àwọn náà sì máa ń support díẹ̀díẹ̀ àdẹ̀gbọ́ pé ó dà pé K1 the ultimate àwọn náà kọ́ àwọn oní tíátà mọ́ra ó ṣeéṣe káwọn náà máa ṣe díẹ̀díẹ̀ ṣùgbọ́n ṣé àwọn níyì àwọn Ṣẹ́gun Johnson àwọn bóyè àtàwọn bẹ́ẹ̀ lọ ṣé àwọn yẹn náà ṣé wọ́n ń support torí pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ sínú yín bóyá liver problem ni bóyá kidney problem ni bóyá kinní kan failure ni párá ẹ̀ ti ń bọ̀ lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ó bá ti wá di wípé ẹ ti pawó ẹ mọ̀ bí tẹ́ lọ́ nà sí o èyí ni ó fa àríyànjiyàn ní àárín àwọn bloggers àti àwọn òṣèré tíátà tí àwọn yẹn call wọn out tó dẹ̀ jẹ́ wípé Rónkẹ́ Òṣòdì Òkè ìyẹn ó sọ̀rọ̀ wípé kó má sọ bẹ́ẹ̀ o torí pé òun náà nígbà tóun náà ṣe àìsàn òun ò gbéra òun wá sí orí ẹ̀rọ ayélujára òun mọ bóun ṣe wàhálà lórí ara òun tí òun náwó lórí ara òun tí dẹ̀ ń ṣòwò kékeré tí ara òun fi yá wípé orí Aunty Ajara tó ń sọ yìí àwọn ti ná 5 million ní orí wọn kó tó di wípé àwọn sọ̀rọ̀ síta 5 million tí èèyàn kan nínú yín tó ná fún olórin ni gbogbo yín sọ wípé ẹ̀yin ná a ti mọ̀ wípé Aunty Ajara yìí ó farasin sáwọn kan bí àwọn tó gbé jáde Wùnmí Toríọlá pẹ̀lú àwọn tó kọ́kọ́ star Aunty Ajara bẹ́ẹ̀ náà ni Apáńkúfọ̀ àti bẹ́ẹ̀ lọ tí wọ́n wà lára àwọn tó kọ́kọ́ star Aunty Ajara ńgbà yẹn
tí àwọn èèyàn dẹ̀ fi ń lò wọ́n. Àwọn èèyàn yìí ńkọ́, níbo ni wọ́n wà? Kí ni akitiyan tí wọ́n kó lórí Aunty Ajara? Ìyẹn ẹni. Èjì ni wípé wọ́n ní oyún Aunty Ajara ní. Ṣùgbọ́n èmi fúnra mi, mo ti wo live show Aunty Ajara kan lórí show kan tó lọ, mi ò rántí, tí wọ́n sọ wípé àwọn ti lóyún rí, tó jẹ́ wípé àwọn bí ọmọ yẹn padà. So ṣé tó ti wá lóyún rí, ṣó wá yẹ kó lóyún kó tún wá di problem? Àwọn tó wà ní science level, tó wà medical level, àwọn ló lè ṣe kíni, ló lè sọ̀rọ̀ sí àárín yẹn. Ìyẹn ń ṣe ẹ̀kọ́ èsì tèmi àbí answer tèmi. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ ni wípé Aunty Ajara lóyún, oyún ló di pé wọ́n fún wọn life support. Ṣùgbọ́n ṣé ẹ̀yin òṣèré tíátà, must you be people be coming to ẹ wá fún wa lówó, ẹ wá dáwó fún wa? Èmi mú àbá wá ni o. Ṣé ẹ̀yin ò lè ṣí GoFund kan ni? Tó jẹ́ wípé gbogbo àwọn A-list yín yẹn, ẹ tó bá ti yaṣẹ́, bóyá ní cinema, bóyá ní YouTube, bóyá ní gbogbo ẹ̀, bó tiẹ̀ wá jẹ́ kẹ́ má tiẹ̀ wá sọ yẹn, kẹ́ wá sọ wípé every month wípé 50,000, pé ìwọ tó bá jẹ́ A-list 50,000, ìwọ tó bá ti dé A-list 10,000, wípé kọ́ máa fi sí àpò GoFund yẹn, wípé tí anybody bá ti wá ní problem, GoFund yẹn lẹ máa kọ́kọ́ tọwọ́ bọ̀, tí ẹ kọ́kọ́ máa ṣe kíni, tí ẹ kọ́kọ́ máa ná. GoFund yẹn lẹ máa tọwọ́ bọ̀, tí ẹ kọ́kọ́ máa ná. Must you any small thing ó di gbìm orí ẹ̀rọ ayélujára, kíní kan kú lọ o, kíní kan pọ́n lẹ́sẹ̀ o, orí kíní kan wọ́ o, kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń dáwó fún yín. Then àwọn èèyàn tẹ́ ń gbà lọ́wọ́ wọn yìí, wọn ò lówó tó àwọn kan nínú yín tó lọ ń ṣe ṣòlè náwó yẹn tán, torí wọ́n ń wú. Mo wo fídíò kan tí lady kan ṣe birthday 40 years, tí Wùmí Toríọlá, owó tó ná fún lady yẹn was close to almost 1 million, and she was telling the lady pé o kì í ṣọ̀rẹ́ mi o, o kì í ṣọ̀rẹ́ mi o, ṣùgbọ́n èèyàn dáadáa ni ẹ́. You can imagine that, 1 million. Cherry, ìyẹn ẹ̀yà àfisílẹ̀ ń bẹ̀ ká padà wá mú. Ẹ jẹ́ wá lọ sọ́dọ̀ Aunty Bíọ́lá Adébáyọ̀, Bíọ́lá eyín ọ̀ká, yes, tí ẹ̀ ń ṣe show. Ẹ̀yin tẹ́ ń ṣe show tí káràmásìkí àwọn èèyàn, ṣé ẹni kákọ́ọ̀sì ni? Torí mi ò rò pé ẹ ti ẹ̀dá sọ́rọ̀ Aunty Ajara rárá. Ẹ ti ẹ̀ mẹ́nu bà, which means ojúṣàájú wà ní gbogbo nǹkan tẹ́ ń ṣe. So ẹni èmi ni ti Paul, èmi ti Napolo, ó wà láàárín gbogbo yín. So everybody knows dátì ẹ mọ̀, gbogbo yín èèyàn ti yín, èèyàn tèmi rèé, eléyìí ò ṣe èèyàn tèmi títí dọjọ́ ọkú, because mi ò rò pé àǹtí wa Bíọ́lá eyín ọ̀ká, ìyẹn Bíọ́lá Adébáyọ̀, wọ́n lọ sí orí page wọn láti sọ pé we need assistance to Madam Ajara. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Kódà o kí igi gbígbẹ́ wà ní kinní kan, kí tútù máa wọ́ gbé, àbá Yorùbá ṣe ń sọ yẹn. Wọ́n ní kinní kan wà, tútù kan wà, gbígbẹ́ kan ń wú, àbí báwo ló ṣe ń sọ? Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ̀yin family Aunty Ajara, let me come back to you. Ẹ̀yin náà, ṣó yẹ kẹ́ jẹ́ kí irú Aunty Ajara lóyún? Ṣó yẹ kẹ́ jẹ́ kán lóyún? Ẹ̀yin èèyàn ṣe advice Aunty Ajara pé kó lọ ṣe surrogacy àbí kí ló ń ṣe, tó máa bá wọn gbé oyún wọn. Ẹ ṣe sọ. Mi ká ní pé mo rántí show tí Aunty Ajara wá gbà yẹn tí mo wò ni. Wọ́n dára pé àwọn ti lóyún rí.
èèyàn yẹn ò ṣe bá wọn sọ pé Aunty Ajara ẹ má lóyún tẹ́ bá fẹ́ lóyún sí o surrogacy ní kẹ́ ṣe o ẹ má gbé oyún o ẹni tó tiẹ̀ bá Aunty Ajara gan ṣe yùnkẹ́yùnkẹ́ gan tó bá wọn sùn tó doyún gan òun ó yẹ ká lọ jéèlì ẹ̀ ni ẹ̀yin oní tíátà ẹni tó bá Aunty Ajara lò tó yẹ pé tó bá jẹ́ wípé oyún nàtúrù oyún l'Aunty Ajara ni ẹni tó fún wọn lóyún yẹn ẹ wọ àwọn fámìlì Aunty Ajara ẹ jẹ́ kọ́ wọ́n tọ̀hún jáde a ní láti jéèlì ẹ̀ yes because ó yẹ kó ronú wípé Aunty Ajara yìí tóun fẹ́ yìí tóun fẹ́ fún lóyún yìí ó yẹ kó bá wọn rò ó wípé ó yẹ kí àwọn tó òkè tó pé Aunty Ajara fẹ́ bímọ o òun ọ̀kan lọ́mọ láyé o wọ́n ṣe kíní o ó yẹ kí bọ̀bọ́ yẹn bá wọn plan surrogacy bọ̀bọ́ yẹn náà ó yẹ kí ó wò ẹ̀yin oní tíátà ó yẹ kẹ́ lọ wá ẹ̀yin family Aunty Ajara ẹ provide ẹ̀ tó fún Aunty Ajara lóyún ó yẹ ká zone 2 yá ó yẹ ká lọ jéèlì ẹ̀ kí lorúkọ Justice Oshodi this is your work torí mo mọ̀ pé kì í gbọ́ nǹkan kan wọ́n ti gé tí ń lọ Justice Oshodi this is your work ẹ sọ pé kọ́ lọ wá tó bá jẹ́ pé o èmi sọ èmi ṣe bí Ajara o tó bá jẹ́ pé oyún ni Aunty Ajara ní true o tó bá yẹ pé oyún náà ní Justice Oshodi bàbá tẹ bá ń sùn ẹ̀ta tí wèrè tẹ bá ń wẹ̀ ẹ̀ta tí wèrè àbí amòǹgbẹ́kún ọmọ rẹ̀ kó má ta ẹ̀ta tí wèrè sọ̀rọ̀ tá à ń sọ yìí nítorí pé tó bá jẹ́ pé true pé Aunty Ajara oyún ni ẹni pé àwọn onítíátà àtàwọn fámìlì Ajara kí wọ́n lọ wá bọ̀bọ́ tó fún Ajara lóyún jáde ó ní láti wá gẹ́jọ́ níwájú yín Justice Oshodi pé ṣé fi tepru wọn yẹn ní kẹfí wọn kọ́ọ̀pù ní kẹfí bá fún nítorí pé ó yẹ kóun náà rò ó number 1 ara Aunty Ajara ò dàbí ara tó fi lóyún gbà yẹn mọ́ ìyẹn ìkíní ìkejì ayé ti civilization ti wà ó yẹ kó ti plan surrogacy lẹ̀ fún Aunty Ajara tó jẹ́ wípé wọ́n lè ṣe surrogate so wá bá wọn ṣe ṣòkò ní sí at least àwọn náà fẹ́ rọ́ ọmọ ni because èèyàn ni wọ́n ṣọlọ́run Ọlọ́run tó dá wọn bẹ́ẹ̀ àṣàrà àwọn àràrà tí ń bímọ ṣàràrà kì í bímọ ni àwọn draft kì í bímọ ni wọ́n bímọ now so why tí òun náà ní bímọ so ọbẹ̀ pé ti sẹ́yẹ̀ tó ní ó ti wà complicated bẹ́yẹn ọkọ wọn yẹn ó ní láti jẹ́jọ́ ó ní láti lọ bá Justice Oshodi ní láti rí ọ̀nà ọ̀rọ̀ tó yẹ kó lọ sọ lọ́dọ̀ Justice Oshodi nǹkan tí mo tún wá ń sọ náà ni pé tí mo mẹ́nu lé náà ni pé ṣé ẹ̀yin pípù oní tíátà yìí èmi Paul èmi Àpólò wà lára yín o Ọlọ́run ó wà lára yín bí mo fi ṣe kún gbà yẹn lọ́hùn náà nìyẹn táwọn kan ta expect pọ́ máa wá tí wọ́n sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí ọwọ́ Adémọ́lá kú gbogbo àwọn yẹn wọ́n wà níbẹ̀ o ọmọ ayé níkà ayé le ogun láyé this life no balance tó bá fi pé ọ̀rẹ́ ẹ̀ làwọn kan òwe wọn ṣọ̀rẹ́ o don't trust people o torí pé oníkálukú ní àwọn dátì ẹ̀ mú oníkálukú ní àwọn èèyàn tí oníkálukú láwọn èèyàn tí ẹ̀ kò lè yẹ kó rí bẹ́ẹ̀ I go back to ẹ̀yin onítíátà èmi mú àbá wá fún yín ni o because èmi mọ̀ wípé nsìn tó bá máa fi tóṣù mẹ́ta ń sí ẹ tún bọ̀ wá tọrọ owó fẹ́ lòmíì nínú ọdún kan ẹ lè tọrọ owó fẹ́yàn 10 ẹ tọrọ owó fẹ́yàn 5 bẹ́ẹ̀ náà lẹ́yìn kan lọ ṣe money na water àwọn kan náà ń wò yín as role model ìwọ tó ń wọ àwọn onítíátà as role model ikú pa ẹ́ o because àwọn ẹlòmíì máa sọ pé outfit tó ń wọ̀ owó ti 1.5 million tí àwọn èèyàn ẹ̀ lẹ́yìn kú lọ so ìwọ tó bá lọ sọ pé o lọ fi wọ́n ṣe wò ikú pa ẹ́ ni o irú àwọn Mercy Aigbe yẹn èmi ò tiẹ̀ rí pé àwọn mi tiẹ̀ wọ́n dá sí ti Aunty Ajara rárá kò kàn wọ́n ni kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀
kò yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ oníkálukú mọ bó ṣe ń rówó but notwithstanding ẹ̀yin èèyàn ẹ̀ láwọn èèyàn ti yín ẹ̀yin èèyàn ẹ̀sùn mọ́ àwọn èèyàn ti yín kò yẹ kó rí bẹ́ẹ̀ o nísìnyí Aunty Ajara kú nsìn ẹ̀ wá sí wọn á dẹ̀ tún ṣe artist night Ajara dà orí níbo ẹ̀ máa sunkún bí chicken ẹ̀yin èké ẹkún tẹ́tí ẹ̀ máa súnú fíìmù yẹn gó ti mọ yín lára so ìyẹn ò yẹ ká tí ẹ gó ká tí ẹ máa sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn ṣùgbọ́n ẹ má máa wá sórí ẹ̀kíní ẹ máa ṣe mọ̀ nínú àwọ̀ta ẹ wá máa sọ pé kọ́ ẹ̀pọ̀ àwọn èèyàn kí lẹ́yìn ti ṣe ẹ look sí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ wọlé ẹ sit down ẹ má mú standing sí ọ̀rọ̀ tí mo sọ yìí kọ́lọ́run kí ó bá wa tí Aunty Ajara sí afẹ́fẹ́ rere nítorí ó dà pé òru mọ́jú àbí alẹ́ àná nítorí wọ́n tẹ̀ ti ń kéde ikú Aunty Ajara láti bí 2 days ni wọ́n ti ń kéde ikú wọn so kò jẹ́ kẹ́mi gan believe bóyá Aunty Ajara ti kú or not until nígbà tí bọ́dà àwọn bóyá ẹ̀gbọ́n wọn bóyá àbúrò wọn ni tó sọ pé àwọn ti lose Ajara ò pé kí àwọn èèyàn kan má ṣe kí ni kí wọ́n má da owó mọ́ o pé Aunty Ajara ti padà kú gba ológo Aunty Ajara bẹ̀rẹ̀ sí ń tàn báyìí Aunty Ajara kí lẹ́yìn náà lóyún fún ó yọ Ọlọ́run o blame òkú o ṣùgbọ́n ó yọ Ọlọ́run kọ́lọ́run bá wa tẹ́ Aunty Ajara sí afẹ́fẹ́ rere ṣùgbọ́n ẹ̀yin onítíátà ẹ stop ìwà èèyàn tèmi eléyìí ò kì í ṣe èèyàn tèmi kò dáa o kò dáa ire o Ọlọ́run á ṣàánú wa ìta ní ká gbéyẹ̀wò náà lélẹ̀ kémi àti yín ká jọ wò ó Ọlọ́run kò tẹ́ Aunty Ajara sí afẹ́fẹ́ rere àmín ẹ wo èmi ń lọ náà tó bá tún yá wọ́n tún máa mú mi wá fún yín bí wá ṣe ń lọ lórí ọ̀rọ̀ Aunty Ajara ibi tó máa sin wọ́n sí wọ́n ṣe máa sin wọ́n gbogbo ẹ̀ àṣọ fún yín. Owutu FM ètò tó pọ̀jù owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó pọ̀jù owó Owutu ni ẹ máa gbọ́. Subscribe to our YouTube channel, Àsírí FM Lagos. Bye.